Hello everyone, welcome to Toyeen Talks. Báwo ló ṣe ń lọ lọ́dọ̀ yín? Okay, this is just a quick one. I'd like to thank you all for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Ẹ ti ṣe kíni ẹ ti sáré delete ẹ tún padà lórí edit ẹ bá wa gbé síta tó jẹ́ pé ẹ like èèyàn ẹ máa bá wa follow kẹ̀dẹ̀ máa bá wa share ẹjọ́ wà important ẹjọ́ torí Ọlọ́run torí ẹ̀ ní ibẹ̀ náà dẹ̀ ẹ má jẹ́ jẹ́ fún iṣẹ́ rẹ̀ wọn kọ́ta pèsè ibẹ̀ láti máa ní followers jù tẹ bá kọ́ sí nǹkan mi tán like tó go viral báyìí àwọn tí wọ́n máa ya bò yín ni wọ́n dẹ̀ ń lọ mọ́ wọn ò ní lọ bọ́ sí lọ yẹn àwọn orí ọ̀rẹ́ mi ìwé tèmi ẹ̀gọ́ mi dògo so 1.3 naira fún mi ti ó ti wọgbó ṣé ẹ mọ̀ pé ká ní pé ire ní tèmi normally àwa sọ yẹn náà bọ̀ tí jẹ́ ká shipping díẹ̀ àdẹ̀wà sọ̀rọ̀ owó lédi ìyá kọ́ àṣírí pálẹ̀ nínú normal ire ní tèmi ká ní pé gbà tí fún mi ó sọ̀rọ̀ ó gbẹnu sí máìkì ó jókòó dáadáa ẹ ṣaṣọ yín dáadáa ká ní pé bó ṣe ṣe yẹn ṣó ti yé yín pé òkè ojú síta àwa mẹ̀kúnnù kọ́mẹ́dì bá ṣe máa ń dá sí tá a ṣe ti gbé ní eréwé ẹ̀wọ̀n ká gbé léréwé mo gbé tó ti di ni bí bàálù ṣe jẹ́ ọmọ Ìjẹ̀bú yẹn mi ò kọ́kọ́ gbọ́ ọmọ Ìjẹ̀bú yẹn sẹ́gbẹ̀ẹ́ náà pé wá ṣùgbọ́n níjẹ́ búrọ́m jòjò wọ́n máa sọ jẹ́ búrọ́m jòjò ọtí jòjò bọ́rẹ́bí bá pè bọ́ bá mi ọtí jòjò ṣùgbọ́n fún mi ló bà kéèsì jẹ́ ó bàjẹ́ ráúráúráúráúráúráú ni kódà rìsíìtì wà ń ta kí lórúkọ sísà tó wà ní Germany yẹn ṣebí sísà yẹn fi wọ̀n lórí show sísà yẹn mímọ bí tánú ó ti yẹ yín dìbàlò jùngúlù Ọlọ́run kí lórúkọ sísà ṣe Costa Kwame náà pé wọn tó wà ní Germany yẹn ó fi rìsíìtì yẹn wọ̀n bèbí yẹn san owó fún bàálù olóòótọ́ ṣùgbọ́n kò fún wa lọ́rọ̀ sọ àwa tá a fẹ́ bá gbé mo bá gbé láti ìdí ó bà kéèsì yẹn jẹ́ ni ó wá kọ́kọ́ ó gbé kéèsì lọ fún ẹni tó gbé kéèsì lọ fún kò ń ṣe ara fracas kò ń ṣe nínú fracas ló wà ẹni tó lọ gbé kéèsì bá òun yẹn rédíò presenter ni wọ́n kò ń ṣe ẹni tó sì kúrò nínú ibì kan síbì kan bàálù ẹlẹ́dẹ̀ Ọlọ́run gẹ̀ẹ́sì fún mi just for free ni about kò ń ṣe ẹni tó gbẹ́nu sí ó ti gbé ọ̀rọ̀ kalẹ̀ nìyẹn àwọn kan èlítù tí bèbí yẹn ò mọ̀ ni pé wọ́n á jagbà bí ìwọ ò ní sọ̀rọ̀ mọ́ ìwọ kò máa fọwọ́ lẹ́rán báyìí kò wá mọ̀ bóyá sórí bí àwọn kan ṣe ń jagbà tó ṣe ń bú ẹ bẹ́ẹ̀ ni àwọn kan máa lẹ́sẹ̀kẹsẹ̀ tí ń bàálù máa sáré jáde tí fún mi máa jáde ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò lè sọpọ́tì bàálù kò sí bó ṣe lè jẹ́ number 1 opó tó kọ́kọ́ gbé síwájú yẹn ṣé wọn pọ́ ṣe opó dé níjẹta tó kọ́kọ́ gbé síwájú yẹn ó kọ́kọ́ fi bá wín ní lórí opó tó gbé síwájú yẹn number 2 ó ní ó lù ẹ́ ní jìbìtì ara lẹ́ẹ̀mejì ọ̀rẹ́ mi. Oh yeah, Mori, how are you? How you doing? I'm fine. I can see that you are fine. Yeah. I love your car. Where did you get your car from? It's from Egypt, Israel. Israel, you are JP Amori? Yes, I'm JP Amori. I'm JP Amori. Ọjọ́ mẹ́ta ló gbé yín kọ́. Ó wà ẹ ṣe. Amori o, bí ó ti náà kó rí ọpọlọ tó rò rí náà. Ó yẹ kó bá wa bèrè lọ́wọ́ ọmọ yẹn ṣé kó ó fẹ́ gbowó ẹ̀ ní àbó fẹ́ wá jà. Ó fẹ́ wá jà ni kò gbowó mọ́. Àwọn ti tọ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ kó máa ṣe fúrákà lọ. Èmi rò pé ó fẹ́ wá gbowó ẹ̀ tẹ́lẹ̀ ni. Because wọ́n tó ti wo bó ṣe set ọ̀rọ̀ ẹ. Wà láì. Àti pàdé mi kan ti kọ́ sọ tẹ́lẹ̀. Ó ti gbọ́rọ̀ ẹ fẹ́ tí ò sínú fracas. Ẹni tí ò sínú fracas. Olóhùn kó wá ṣe báyìí. Bóyá o máa rí òye gbà bí kò sí rí òye gbà. Ó wá lọ jáde wá pẹ̀lú ara fracas. Ó wá lọ bú custodian Àdàbí Promas. Oko. Ẹ bá àbẹ̀ lọ Liza ní kọ́ bá a ṣe. Jẹ́ kó máa rí nìyẹn. Ó máa rí owó ẹ̀ nínú fracas.
fraka jẹ́ kó máa ṣe lọ. Ọlọ́run ó kọ bá kéèsì yẹn jẹ́ ni fracas lọ pé ó máa bàjẹ́ ni. ó kàn jẹ́ kí bàálù gbé kámẹ́rà kan lọ gbé ó kàn lọ gbé àwùjá ó kàn gbé sẹ́nu ẹ̀ ṣáà láfíríkà ẹ̀ wá ń dún. wá ń dún wá lórí péjì. àwọn tó wà ní fraka náà bí bàálù ṣe máa bò wọ́n nìyẹn lẹ́yìn kọ̀ọ̀kan. òótọ́ dẹ̀ ni ó máa ní kó gbé evidence wá evidence. Ọlọ́run bọ́ẹ̀ bá a sọ fún bàálù kó máa ra àwọn ikú eléku lẹ́jà ẹ̀ ń ta mọ́ kó máa patronize mọ̀mọ́. òótọ́ dẹ̀ ni ó ṣe mistake òótọ́ ni. mọ̀mọ́ ṣẹ̀ṣẹ̀ kó àwọn orí ìdùn kan wá lẹ́nu ọjọ́ mẹ́ta tó fẹ́ tà. a máa bá wọn polówó orí eku bàálù òye ó mọ ibi tó yẹ ó lọ o ó mọ bí ó yẹ ó lọ wà lọ sí Nàìjíríà. àtàkùn àpò ẹ̀yà wọ́n ní gbogbo ẹ̀ kó máa patronize mọ̀mọ́. wà lọ bòmí kí la wá fúnra wa fún. ó lọ kó wọlé síta. kí la wá fúnra wa fún. náà kó má ṣe yẹn mọ́ tí o bá lè kó orúkọ ẹ̀rá kó lo orúkọ mi. àbí o. ó lè kọ́ eré ní tèmi ẹ̀gàn mi dògo sí kó lò. tàbí waka about. tàbí waka about. olùkọ́ àbí waka about ilé mi tèmi ẹ̀gàn mi dògo òun ló fi rà tàbí waka about. ó yẹ èlò stone náà lórí stone ẹ lò lórí stone. ibi tó ti jẹ̀bi nìyẹn ó dùn mí o àwa tá a dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ gbé láti ilẹ̀ èmi ò lè bẹ́ẹ̀ gbé mọ́ àwọn orí bí siwet mami where is your friend ọ̀rẹ́ mi lè pè bí eléyìí ṣé tó lọ rí orí eku lẹ́jà abẹ́jà lẹ́ku màmí wo ṣé tó lọ rí orí eku lẹ́jà ẹja lẹ́ku kékeré lè pè ó wá lùsì ọ̀nà méjì bàálù wa bọ́ síwájú iṣẹ́ ní ò bẹ́ sùn nọ́mbà wọn àmì ò bẹ́ sùn ṣùgbọ́n èmi náà tún €600 ń bí báyìí wọ́n náà lọ sí €600 lé ló jẹ́ mo wò lọ́kàn mi pé àwọn ìbá kéèsì jẹ nígbà tí lady tó wà ní Germany yẹn tí ó gbé rìsíìtì yẹn jáde mo fọ́ ọmọ yìí ní gbogbo ẹ̀rí ó gbé fún àwọn tí ò ṣe fracas ló gbé fún ó wá tó dípọ̀ àwọn ará fracas ń gbẹnu sí ìwọ onídásí wọ́n máa ṣe báyìí kó máa wò kó wá wò bóyá máa bẹ́ẹ̀ dúró àbáyé bá dẹ́ kan náà I want to apologize kí ló pé kó apologize kó kó apologize lẹ́nu mo apologize jù síbi kan náà kó wá káwá bẹ́ẹ̀ kó náà mọ́ bá lò bí ó máa fún ẹ lówó yẹn kó ní fún ẹ lówó yẹn ó tiẹ̀ gbọ́dọ̀ fún ẹ ni namesake mi and everyone namesake mi ẹ ti dé olúwa ṣeun namesake mi ti dé namesake mi ti dé olúwa ṣeun ìgboro ti dàrú látọ̀lá lọ o ìgboro ti dàrú o àwọn èèyàn wọn wá rí ibi tán I have not seen your chat in a long time o ṣé yóò gbọ́ lánàá tán gbé mi wálẹ̀ ni wọ́n mú mi wálẹ̀ lánàá wọ́n gbé kejì mi lọ mú lọ gbà ni mo ń ṣe láìfì báyìí wọ́n rí mi lẹ́pàá wálẹ̀ ní àfi wò I'm not back o next week kí ló dé ẹ báàkì oṣù mélòó lẹ́fẹ̀ẹ́ fi ṣe nǹkan tẹ́ ń ṣe ẹ mọ̀ pé ẹ fi àjẹwọ̀n kan tán máa wá sórí pósìn láràárọ̀ ni ẹ fi àjẹwọ̀n tán wá sórí pósìn láràárọ̀ ní àárí good morning àárí good night mọ́ ẹ̀yin mọ̀ pé good night good morning yẹn ìfẹ́ ni tẹ́ bá ti ṣe good night any other things a zero ẹ̀ ni tẹ́ bá ṣe good morning aago 6 ni inú wa ti ń dùn àti sáré jáde ṣe say good night ṣe you never back you sure you never back me I don't like you never please back please I have not seen your show too for a long time wọ́n máa ń gbé mi lọ ni wọ́n ti jí mi gbé tipẹ́ eléyìí mo tún sáré padà bí they took your pay down care hope you got mi gbà padà àná gbé mi lọ báyìí ni wọ́n gbé lọ ní fíw mo ṣe láìfù báyìí náà lánàá ni wọ́n kàn ní some people are trying to log in ọ̀rẹ́ mi tún ti dé. láyọ̀ àárí. ìgbà mélòó ni mo pè é. láyọ̀ àárí. tàbí wèrè ni tèkú tí ilé o ìyàwó kan ò ní dọ́jọ́ ilẹ̀ kó
sùn ọ̀nà o láyọ̀ òun fìyà jẹ good morning wa àti good night wa. ṣẹ́rí ṣẹ́tán ṣẹ́rí. ìfẹ́ tí bá ti jí báyìí láàárọ̀ báyìí màá ti rí láyọ̀ á ti kọ́ fún mi ní good morning. bẹ́ẹ̀ni tí bá fẹ́ lọ sùn ohun tí láyọ̀ mi mọ̀ pé bíi 3 p.m. ni good night títí díẹ̀ mi ò mọ ohun tọ́mọ yẹn ń sùn. ṣẹ́yìn náà sọ bẹ́ẹ̀. 3 p.m. báyìí Amẹ́ríkà àti rí láyọ̀ sọ fún wa pé good night máa ń pè. 6:25 ní bíbá 6 o'clock lọ́dọ̀ tiwa 6 o'clock ní France 6 ní. àṣàdúrà báyìí yẹ ká ti rí gbogbo àwọn ṣáàtì kílẹ̀ tó forúkọ ẹ̀ Canada. because bọ́ọ̀mù tí mo tà fún ní last week ó ṣẹ̀ṣẹ̀ jù lánàá ni. àbẹ́yìn October ìṣọ́ tó fi bó ṣe bẹ̀rẹ̀ ṣáàtì báyìí ló ti bẹ̀rẹ̀ sí lo bọ́ọ̀mù yẹn ó yẹ lò ó judiciously ó yẹ kí Láyọ̀ ti fún wa ní rìpọ́ọ̀tù báyìí Láyọ̀ màá kọ̀ ẹ́ o as my girlfriend ó kẹ̀ fún wa ní time tó fẹ́ dé àti ìtìjú pé Láyọ̀ máa dé o Láyọ̀ àtọmọ déètì ọdún tó kè sọ déètì fún wa àbẹ̀mọ déètì tó fẹ́ dé báyìí. èèyàn kí n má pe àwọn àgbààgbà fáàkà kan gbẹ́pọ̀n síta torí títì ẹ̀ o bí ẹ̀pọ̀n síta báyìí kan bàjẹ́ nìyẹn o Láyọ̀ pàtó fẹ́ dé o ká mọ̀ o wọ́n wà ní tò lọ mo láì fi fìlà ẹ̀ ẹ ṣe jẹ àbí o thank you kí ló ṣe yín Yétúndé Máyọ̀kún ẹ má ṣe bẹ́ẹ̀ náà ẹ má dáadáa kú dálẹ̀ náà wọ́n fẹ́ celebrate 4th kíní kan tó padà ẹ má ṣe bẹ́ẹ̀ Yétúndé Máyọ̀kún ẹ má ṣe bẹ́ẹ̀ release wọn ṣáyìn dẹni wọn ni Auto Bola Boy yesterday was bad for mom ẹ release wọn kí ló máa ń ṣe yín náà mi ṣàlàyé kìlẹ̀ ṣe ṣe Bísí wà ìtẹ́jọ́ torí Ọlọ́run mami ẹjọ́ torí Ọlọ́run ẹ̀yin náà ti bá mi kọ pé kí kàn jọ kàn padà wá morning àárí good night àárí good morning mọ́ kí ló dé next week ẹ̀yin náà sọ bẹ́ẹ̀ I've never stayed this long in Yankee like this I'm ready to go home at this point it is too hot here ẹ máa bọ̀ wálé ẹ máa bọ̀ wálé àwọn èèyàn gan ti ń pariwo kí ló dé dem sì kí ebo ló wà kí ló dé Yétúndé Máyọ̀kún máa náìfì yín o máa láìfì yín o ẹ wá sọ pé ó tún di July 4 July kí ló dé ó ti pọ̀ jù náà 2 weeks ìrọ̀rẹ́ Ọlọ́run máa dé next week ló dé ẹ má jà láìfì yín o please cut Auto Bola born for mom. ẹ rí i pé àwọn èèyàn ti bá yín lọ kọ́ọ̀tì ìkọ́tẹ̀ ẹ ti rí i pé kíyàn ti kọ́ọ̀tì iṣẹ́ dé yìí ẹ ti rí i pé àwọn èèyàn ti kọ́ọ̀tì iṣẹ́ dé yìí sí pé ẹ̀yin débà ẹ̀ ń rí zoom ní èmi ò rí rẹ́gì láyé mi àní rẹ́gì láyọ̀ àárí stubborn alábòsí ni mí tátú ni mo tún rí Sọ́jí olè kíyèsára tátú mo rí ẹnìkan náà tó yẹ pé mo ń woṣú ẹni mo ní ẹni náà mo ń lọ́wọ́ yẹn náà máa ń ṣe bọ́ǹbù tátú ni òun mo rí ẹni ẹlẹ́lẹ́lẹ́ àná àmì mọ́ Facebook gbé wá mo wá wo gbogbo péjẹ mo ẹni náà máa ń bọ́ǹbù báyìí mi ò rí péjẹ ẹni yìí mo dẹ̀ rántí orúkọ ẹni yẹn lánàá ọ̀nà Bísí why she always reports her chat too that is why bẹ́ẹ̀ yes ó máa ń fi ó fi copyright sí ó ní copyright lórí post ẹ̀ àbí tẹ bá bò tán tẹ bá bo gbogbo ojú ẹ̀ tán tó yẹ pé ẹnu ẹnìkan ló máa jáde ẹnìkan ẹ máa fi nǹkan kan bo gbogbo ẹ̀ ẹ máa lọ wá nǹkan kan bí bèbí yẹn máa fi bò so ẹnu ẹnìkan báyìí ló máa wà ẹni tó fi ń sọ̀rọ̀ báyìí lákọ̀ máa dúró tán ó máa ń report ó ní copyright ó ní òun náà ní intellectual property lórí page ẹ̀ ó ní ẹpẹ ṣe máa lọ máa bẹ́ẹ̀ ni òun ni bí àwọn tó máa ní kó máa fi copyright sí kíní yẹn ni mi mọ̀ wá ó dàbí gbà tó gbé copyright manager wá lórí kíní níbo lẹ ti fẹ́ rí lórí èlò kí lámọ̀rí ṣe tẹ́ ń gbé copyright wá fún mi kí n apply yẹ kí n ṣe lè mo tẹ̀ tí ń ṣe lọ bọ̀ ọ̀tún kan tó ń bèrè yẹn ti ń pọ̀ ju ẹ̀mí mi lọ mo kọ́ abádùn ẹ̀ síbẹ̀ ni pé wo dúró nígbà tí ráyè nǹkan tí àmú bá ti ráyè I have too many copyright issues so I'm trying to be careful because I don't want the page taken down bẹ́ẹ̀ ni o wọ́n máa take it down for many copyright tó bá ti ń pọ̀ tó wáyà ẹ̀kọ́ náà báyìí wọ́n kàn máa gbé lọ nípa o wọ́n máa gbé péjì yẹn lọ ni ọtí ẹ̀ máa ń pọ̀ jù ká ní bó ṣe gbé mi lọ lánàá yẹn pé mo ti ní strike tó ti pọ̀ jù lórí kinní mi ní rí gbà padà mi ní rí gbà
life báyìí lọ ni mo ṣe lọ wọ́n lè some people are trying to log in with your account àfi wòye gbogbo page mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ lọ pàpàpàpàpà mo ní lọ́sàn-án gan that's why I posted and deleted okay àmọ́mọ́ video náà yes lẹ́sẹ̀kẹsẹ̀ mo ní kí ni mo ṣe sọ̀rọ̀ yín ẹ ṣàtúnṣe pé àmọ̀rí ti wà ní àti ń ṣe kọ́mẹ́dì wa lọ thank God mo tètè sáré tètè ọpẹ́lọpẹ́ Motorola hello Motorola ṣáà ìbá mi gbà padà lánàá ọpẹ́lọpẹ́ Motorola ló bá ń gbà padà old Motorola yẹn wà lọ́wọ́ mi mo ti login sínú ẹ̀ so yẹn nìkan ni o login jáde ǹdẹ̀rọ̀ra wọlé mi dẹ̀ ti yapọ̀dẹ̀ èmi rẹ o yóò bu yín o ẹ̀jẹ̀ bu rẹ o àwọn olùgbẹ̀bẹ̀ ẹ̀jẹ̀ àmọ́ ọjọ́ àti sùn o tábà tí jọ ń bára wa ṣe rere ni mò ń bá yín ṣe o see you later okay ó ti fẹ́ lọ sùn nìyẹn ẹ ti ẹ̀ try lálẹ́ yìí ní after 10 báyìí doing house for lunch òkè àárọ̀ ni wọ́n wà lamẹ́ríkà ó tó ma èyí má ṣẹ̀ṣẹ̀ jí mà ní lọ́hùn títóbi ẹ̀ àwọn wà ní 10:10 làwọn wà báyìí so it's afternoon here o ọlọ́run ìbáyìí títóbi àwọn amáàrídìí lórúkọ ẹ̀ àwọn máa yẹ òun lọ́ba ó sọ àwọn ìlú kan wà lọ́sàn bẹ́ẹ̀ làwọn kan wà láàárọ̀ àwọn kan wà lọ́sàn àwa wà lálẹ́ bẹ́ẹ̀ làwọn kan ẹ̀ṣẹ̀ ń jí báyìí ni bẹ́ẹ̀ ní China wọ́n ṣe ọrùn báyìí ni àbí kọ́ máa sùn. Hello? Hallelujah, 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 hallelujah. Hallelujah, 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 hallelujah. Ẹni kékeré Hosanna, Nottingham ni. Orola, my namesake. Ìjọ́ wo náà máa padà? Next month. Àwọn owó ògbà owó nǹkan tó ń sọ. I say my namesake. Hello Motorola. Ìjọ́ wo ni namesake mi máa padà? Next month. Ṣé Siri gbádùn báyìí? Motorola yìí. Ṣé ká lo Siri ni? Voice Motorola jagere. Ṣé ká lo nbo? Ṣé kí n rubbish moto ṣé ká lo ti Siri ni? Ó ti rẹ Motorola. Ó ti rẹ Motorola. Oye jẹ́ ká tún bí lọ́wọ́. Now, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ẹ jẹ́ lo Siri. Hello Siri, when is my mistake ni ìgbà wo ló fẹ́ padà? Next 4 months. Ṣó tán. Mọ́tò nídògún ìsòyí. Ṣó tán. Ó yá. Hello Siri, ẹ jẹ́ ká lo Motorola. When is my namesake is going to come back? Next 4 months. Ó gbọ́ rẹ́rìn. Ó rẹ́rìn. Motorola ti fi orí gbalẹ̀. Ṣé mo pé ẹ̀ ń búlì? Ṣé mo pé ẹ̀ ń búlì fóònù mi? Ẹ̀ ń búlì ẹ̀. Nǹkan tá a béèrè kò ń parọ́. Ìjọ́ wo ni namesake mi máa padà? Ó yá. Next 4 months. Next 4 months. Ṣé ẹ fẹ́ kó sọ pé ọ̀la? Ẹ fẹ́ kó ní ọ̀la? Okay. Hello. Ó yá jẹ́ ká béèrè dáadáa. Hello Motorola serious. So Yorùbá ni Motorola ni. Yorùbá ló máa sọ o. Motorola serious. Nǹkan tó mọ̀ mí pé má parọ́ àsìkò eré tá bá fẹ́ ṣeré ọ̀tọ̀. Àwọn èèyàn tí bínú mi dẹ̀ fẹ́ kàn bínú. Nígbà wo ni namesake mi máa padà láti Amẹ́ríkà tó wà tó fẹ́ padà wá gangan sí ibi tó wọ́n wà tán náà wọ́n gbé ibo ni? Next week.
Motorola next month 4 months ó dàbí rí pé ọmọ ewúrẹ́ ní Motorola. wípé ó yá ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ Motorola again ó yá hello Moto ìgbà wo ni ọ̀rẹ́ mi máa padà wá. Next 5 months. ṣó tán ó ti bínú next 5 months Moto next 5 months ó dẹ̀ kí n change kíní sí ibà ṣó ń bọ̀. Next 5 months ṣó ti tán next 5 months ni so akọni ká wá bá yín ṣeré ni ẹ̀yin ọ̀rẹ́ mi èmi ọmọ kí mo ti jáde lẹ́ẹ̀kan yẹn again mo kàn ní ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ ṣáàrí ẹ wo bí skin Àmọ̀rí ṣe rí ṣe ẹ like skin mi ni skin Àmọ̀rí eléyìí ẹ rí i pé mi ò expect pé mo fẹ́ wá gbójú jáde obìnrin parọ́ fún yín mi ti ẹ̀rọ kí n fẹ́ gbójú jáde nítorí ẹ tẹ́lẹ̀ mi sáré mú fìlà tí mo dé. Good evening my dear sister àbẹ́yìn náà fẹ́ lọ sí Amẹ́ríkà ni àti bá àwọn jà lórí péjì wa wọ́n sọ pé God forbid go and throw Motorola inside Majigun. àwọn tó máa gbá mi lójú lórí next 2 months yẹn àwọn náà pọ̀ jù lórí show mi yìí. Wọ́n lọ pọ̀ jù lórí show mi yìí. Èbúdọ̀lá aláṣẹ òkè àwa Fúlàní ní onílẹ̀ èkè ọ̀rọ̀ àràṣọ òkè kẹ́ẹ̀tún fi.